ẹ ṣé orúkọ mi ni Oloye Abiola Arulogun Bada Balogun tilẹ̀ Ibadan. Kò sọ̀rọ̀ kan tá a fẹ́ bá ọmọ Yorùbá sọ. Ọmọ Yorùbá jẹ́ àwọn kan tí wọ́n lọ́gbọ́n, wọ́n lóye, wọ́n bí ọmọ Yorùbá nílé ọgbọ́n, àwọn náà tún wá gbọ́n. So tí a bá wọn sọ̀rọ̀ wọ́n wulẹ̀ ní ọgbọ́n, wọ́n á wo ìrírí òye tí ń ṣẹlẹ̀, ọmọ Yorùbá fi bàbá rẹ̀ sọ̀rọ̀. Tí ń ṣẹlẹ̀ lédè nílẹ̀ Ìbàdàn, ó lè dùn wá lọ́kàn jọjọ pé bàbá wa fi wálẹ̀ lọ. Torí ní ti fi ń dùn wá ni pé bàbá yìí kàn sí ọba lásán, ọba bíi bàbá ó ní ìyàwó oníkàlùkù, ọmọ oníkàlùkù jẹ́ lógún. So bàbá jẹ́ bàbá tó jẹ́ pé àwọn ọba kan wà tí wọ́n gbéraga. Bàbá túrálẹ̀ tẹ́ bá rọ àmàlà fún bàbá tẹ́ bá ní bọ̀ sásìkò bàbá ò ní kẹ́ ẹ fọwọ́ kẹ́ ẹ máa bá wọn jẹun. So gbogbo àwọn ìwà bàbá yìí olóúnjẹ nǹkan tí ń dùn wá kéde pé wọ́n papòdà wọn lọ bá bàbá wọn gan ní ń dùn wá. Kò wulẹ̀ tí ẹni tí ó wáyé tí ó ní kú. So a ti mọ̀ pé bàbá sì ráyé wá. So bàbá ráyé wá ọmọ ìkànnì àwọn jagunjagun Ìbàdàn ni wọ́n. Àwọn náà sì dé orí àga tó ga jùlọ ní Ìbàdàn. So bàbá ti ráyé lò. Ṣùgbọ́n tí ń dùn wá gan ni pé dúró bàbá tó nífẹ̀ẹ́ ọmọdé tí ó nífẹ̀ẹ́ àgbà tí ó kó gbogbo yẹn mọ́ra. Kò fẹ́ gbọ́ pé ìwọ lọmọ kíníkà ìwọ kíníkà sọ ọmọ Ìbàdàn sáà ní ọmọ Ìbàdàn ní ọ̀nì. So ìyẹn tí ń dùn wá gan nìyẹn. So ìmọ̀ràn mi sí gbogbo ọmọ Ìbàdàn ni pé kí á gbà f'Ọlọ́run. Torí àwọn onílàákàyè wọ́n ní ẹni bá gbà f'Ọlọ́run òun ni ó ní sinmi. Bí wọn bá gbà f'Ọlọ́run ìnira nífẹ̀ẹ́ nìyẹn. So ẹ jẹ́ á gbà f'Ọlọ́run kí á sì gbàdúrà pé iwájú tí bàbá wa dojúkọ Ọlọ́run ti jẹ́ ọ̀dà. Àwa gbogbo àwọn àpáta ní ẹ̀yìn tán fílẹ̀ Ọlọ́run níjà bàjẹ́. Lẹ́yìn ikú bàbá wa yìí Ìbàdàn títí ń tẹ̀síwájú ń gba bàbá wa torí ọdún méjì tí wọ́n lò nígbà téèyàn lo 30 ọdún ni lórí lára wa. So Ìbàdàn tí wọ́n ń tẹ̀síwájú láyé bàbá wa nígbà tí bàbá wa papòdà yìí kí Ìbàdàn náà. Ìṣọ̀lá alẹ́ okùnmọ́dé ẹlẹ́ẹ̀kejì Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ẹni kábíyèsí o. Ọlọ́run fi ọ̀run kẹ́ bàbá o. So orúkọ tèmi ni Oloye Abiola Arulogun Bada Balogun tilẹ̀ Ìbàdàn.